tọ́ mo kí gbogbo èèyàn ọmọ ẹgbẹ́ Ọlámilékan Akéwì Àgbáyé entertainment lápapọ̀ èyí ni challenge wa fún ọdún tuntun di 2024 tọ́ ní báyìí òǹkà tẹ́ ẹ bá ti mú òun la pè fún yín ẹ dẹ̀ tẹ̀síwájú ní nǹkan tẹ́ ẹ bá ti kọ yẹn ní òbámọ̀ á dòmí sí lójú tọ́ ẹ bá dárúkọ yín kẹ́ ẹ sì mú òǹkà nínú àwọn òǹkà yìí. Orúkọ mi ni Ọmọọba Adéjọkẹ́, ọ̀kan nínú Ọlámilékan Akéwì Àgbáyé entertainment. ok òǹkà wo lẹ mú? òǹkà kínní Ìjẹ̀bú ní náwó dọ́là. Òyìnbó tó dé ìgbò òyìnbó dé lówó ọ̀hún pọ̀ sí i, owó dọ́là lóde lódì tẹrú tọmọ, òrìṣà òkè jẹ́ ń dàbí onílé yìí ó sì ni wọ́n fi ń pè ìtọ́ Ìjẹ̀bú owó, kẹ̀lẹ̀bẹ̀ Ìjẹ̀bú owó, dúdú Ìjẹ̀bú owó, pupa Ìjẹ̀bú owó, aṣọ Ìjẹ̀bú owó, góòlù Ìjẹ̀bú owó, ìtọ̀ Ìjẹ̀bú owó, ìgbẹ́ Ìjẹ̀bú owó, kékeré Ìjẹ̀bú owó, àgbà Ìjẹ̀bú owó ni gbogbo Ìjẹ̀bú tẹ́mi mọ̀ ni wọ́n ní owó lọ́wọ́ o. ilé ìjà. Orúkọ mi ni Ẹyinjú Adé Akéwì, mo jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Akéwì Àgbáyé entertainment. ẹ bá mú òǹkà karùn-ún ọmọ àkìdí kẹ́dọ̀dú. ọmọ àkìdí kẹ́dọ̀dú aládọ̀ọ̀dọ́ bí ìrìbì má pè mí láládọ̀ọ̀dọ́ mọ́ irọ́ pé mo ti dádọ̀ọ̀dọ́ mi ńlẹ́ ọmọ olódò ọba tí ń jẹ́ Tẹ́níbọ́lá ìwọ o ìwọ ni ìwọ ń jẹ́ ìwọ o. ẹ bá wọn kọrin ìwọ o ìwọ ni ìwọ ń jẹ́ ìwọ o ẹ máa ìwọ o ìwọ ni ok. Delight Akéwì, mo jẹ́ ìkan lára ọmọ Akéwì Àgbáyé entertainment. Mo mú òǹkà kejì. òǹkà kejì Olúgbọ́njọ bí ọmọ àṣẹ tí mú mi ẹ dàálù ló jáde omi sí létí. Okay, so next person. Orúkọ mi ni Oyinkosola Ikmat. Mo jẹ́ ọ̀kan lára akẹ́kọ̀ọ́ Akéwì Àgbáyé entertainment. Mo mú òǹkà kẹfà. òǹkà kẹfà níran wọn ní ṣẹbọ. Níran wọn ní ṣẹbọ wọn lóde gbájọ. ẹ ní bùkà ó tó ẹ ti débi síbi lẹ́sẹ̀. ó try ẹ pàtẹ́ ó try ó ṣẹ̀ṣẹ̀ dé ó try he just came today now ó try ó ṣẹ̀ ẹ tó ṣẹ̀ délé mi ẹ nà ẹ yà sorry ó ti yọ wíìgì báyìí. mi gbọ́ kí lè sọ. Mi ni Rọ́mọkẹ́ Akéwì, mo jẹ́ ọ̀kan pàtàkì láàrin àwọn ọmọ ẹgbẹ́ Ọlámilékan Akéwì Àgbáyé entertainment. Mo mú òǹkà keje. òǹkà keje gbẹngbẹlẹkú lára yòókù ń wí. ọmọ tiwọn lólógún àṣà ìmọ̀ ọ̀rọ̀ àṣà ìmọ̀ kí dórí àgbàkodò lé ọlálọ́mí ọmọ ṣubú yàkátá èyí òpàpà ń pópó mo gbọ́jọ́ mu jù mọ́ ọlálọ́mí mo sọjọ́ ọlọ́kàrin kése obìnrin ká àtàtà ìyàwó kan àbàǹdẹ̀. ọ̀sẹ̀ ẹ̀ṣẹ̀ látẹ̀wọ̀. ọmọ àlè ọ̀fà ẹ̀ mọ̀ ọ́tá ọmọ bíbí bí wọ́n bá lọ ọ̀fà ọ̀tá ọlọ́fà ni bàbá yìí jẹ́ ọ̀rẹ́ gbàgbé láàárọ̀ ikọ̀ ọ̀pọ̀lẹ̀ ìdúkàlẹ̀ ọ̀fà wọ̀dà alùpùpù ni wọ́n. Mi ni Fọlájọmí Akéwì, mo jẹ́ kan nínú àwọn ọmọ Ọlámilékan Akéwì Àgbáyé entertainment. Mo mú òǹkà kejì. òǹkà kejì wọ́n ti mú ẹ bá mú òǹkà mi. òǹkà kẹrin àgbẹ̀ ni wọ́n ègbò là. ẹni bá gbowó là lọ́wọ́ ẹ̀yìn pèrègèdè ní abẹ́ǹgí ọwọ́ wọn. ìrọ̀ ẹni sà ó yẹ ẹ̀dá. ọ̀gá kò sí ptv o gbomi sára ni ẹ̀dẹ̀ tí wàá gẹ̀ẹ́tì ẹ̀ ìyá ọmọ mi náà. Orúkọ mi ni Lima Chant, ọ̀kan nínú Akéwì Àgbáyé entertainment. Mo mú òǹkà 10 òǹkà mẹ́wàá. òǹkà kẹwàá ọba sọgbódìlú. ọba sọgbẹ́dì ìgboro lónìí mọ́rí ibà lọ́wọ́ ọlọ́run ọba mọ́rí eléré alámẹ́tì.
ṣẹ̀dá ó yára. ìbáfọ́bá tó lónìí Elédùmarè tó lọ́la ọba tó lọ́jọ́ gbogbo. ọba sọgbọ́dì ló ọba sọ̀gbẹ́rì ìgboro. lónìí mo rí ìbà fọlọ́wọ́n ọba mọ̀rímọ̀rí eléré alámọ̀ tí mo yàn. Okay. Action. Orúkọ mi ni Àpèkẹ́ Shanta. Ìkan nínú ara àwọn akẹ́kọ̀ọ́ akéwì àgbáyé entertainment. Okay, àwọn òǹkà tó ń bẹ ń bì wọ́n ti mú òǹkà tó pọ̀ nù wọn. Òǹkà tó wà nílẹ̀ ni òǹkà kẹta, òǹkà kẹjọ, òǹkà kẹsàn-án, òǹkà kẹwàá, ìkọkànlá àti kejìlá. Ẹ bá mú òǹkà kan. Òǹkà kẹwàá. Òǹkà kẹwàá, wọ́n ti mú òǹkà kẹwàá. Òǹkà kẹjọ. Òǹkà kẹjọ. Òǹkà kẹjọ. Alára ni wọ́n bá bá wọn sọ wọn sọ. Ó yá, ta ló lè continue? Ó yá, alára ni wọ́n bá bá wọn sọ wọn sọ. Ọmọ sẹ́kùn. Yíbà. Ìjọsí ni bàbá lára ti dá wà sọ níhùn. ọ̀rọ̀ gbọ́dọ̀ kò lè rárá o. Orúkọ mi ni Àpèkẹ́ Adé Akẹ́wì. Mo jẹ́ kan nínú ọmọ Ọlámilékan Akéwì Àgbáyé entertainment. A ní òǹkà tó ń bẹ nílẹ̀, òǹkà kẹsàn-án bẹ nílẹ̀, òǹkà kọkànlá àti òǹkà kejìlá. Ẹ dákun bá mú kan nù wọn. Mo mú òǹkà kẹsàn-án. Òǹkà kẹsàn-án. Ọmọ mo rẹ́yẹ máma roko. Mo rókò tán ẹyẹ sì ti lọ. Ọmọ mo níṣúlẹ̀ mi ò lọ́bẹ̀, ọ̀bẹ kan ṣoṣo tí ń bẹ̀rẹ̀ ò mọ̀lẹ́ bàbá tóbi lọ́mọ. Ẹ̀yin lọmọ dúdú ilé ò mọ̀ bẹ́ẹ̀ sì nílé yín já sí o. Pupa tó mọ bẹ́ẹ̀ sì òkúkú sí nílé. Lónìí mo rí ibà lọ́dọ̀ àwọn bàbá rẹ̀. Ẹ̀yin lọmọ onígbò wọlé màdé. Ìjẹ̀bú ní náwó dọ́là òyìnbó tó kówó dé. Owó dọ́là lóde lóde ti ẹrú tọmọ. Ìjẹ̀bú lọmọ ẹlẹ́kùnlé àdéwìrè. Òṣìṣẹ́ òkèjẹ́ dàbí onílé yìí ni wọ́n fi pé. Orúkọ mi ni Adélani Chanta. Mo jẹ́ kan nínú ọmọ ẹgbẹ́ O.A.E. A ní òǹkà kẹta, òǹkà kọkànlá títí dé òǹkà karùndínlógún. Ẹ mú kan nù ẹ. Òǹkà kẹta. Òǹkà kẹta, Adélani Chanta. Òǹkà kẹta, kì í dorí àgbàkodò nílé lálọ́ mi. Kí ló tó ṣe? Wá náà. Ó yá, ọjà kẹ, ọ̀kọ́ ní kí mewúrẹ́ wá. Ọmọ ọ̀làrẹ̀ èdòkun báyìí ní olè èdòkun kò lè èdòkun. Kí ló ṣe? Orúkọ tèmi ni Àbẹ̀jẹ́ Akéwì Àjàṣe. Mo jẹ́ ọ̀kan nínú ọmọ ẹgbẹ́ Ọlámilékan Akéwì Àgbáyé entertainment. Òǹkà kọkànlá dé òǹkà karùndínlógún. Òǹkà kọkànlá. Ajagunlá ló wọn máma ẹran. Àmúkágbà ọ̀tọ̀ọ̀tọ̀ àgùntàn eré ọ̀rọ̀ ògùn àlòhùn gba àwọ́ká ọmọ wíwọ́ níran wọn ní sẹ́ẹ̀bọ ọ̀rọ̀ ògùn mọ́sùrù ló bí Kí ló ṣẹlẹ̀? àgùntàn lámájẹ́ lẹ́sẹ̀ yàrá àkùkọ gàgàrà lórí kíkọ lálẹ́dẹ̀ láńjọ́ sí tèwétèwé. Orúkọ mi ni Iba Chanta, ọ̀kan nínú àwọn ọmọ Ọlámilékan Akéwì Àgbáyé entertainment. Òǹkà kejìlá títí dé òǹkà márùndínlógún. Òǹkà kẹrìnlá. Òǹkà kẹrìnlá. Ìyàwó kanra bàǹdẹ̀. Mo fẹ́ yín rẹ̀ rálẹ̀ ń sàlẹ̀ ọ̀fà, bẹ́ẹ̀ ni wọ́n máa fẹ́ yín rẹ̀ rálẹ̀ ń sàlẹ̀ ọ̀fà. Olóṣì ọ̀fà, kàtà ọ̀fà, ọmọ àlè ọ̀fà. Iná ní fọwọ́ rẹ̀ mọ̀ lọ́wọ́ bíbí inú. O.A.E. Hello. Adike, you're welcome. Adejoke the set. Oh, fuck. Everything is here. The light is here. Apeka is here. Rafia is here. I love you. Adika. Thank you guys. Thank you.